Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, taking kọ́kọ́ kí yín náà, ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Tó bá wùn ní kẹ́ fòbó ẹ̀dá aláì. Àrà tó bá wùn òun ní kẹ́ fi òbó ẹ̀dá. Toyeen. Ẹ̀yin pípé ẹ̀kọ́ ní value ọ̀kan rárá. The fact that you guys cannot just do anything that everything is just a fracas. It just makes every one of you irresponsible. Lack of decorum, lack of empathy, lack of being a human being. Gbọ́, or no. Ọmọ ṣe tó pé ìyá wálé tó yẹ kán dẹ̀yìn mú gan, wọ́n dẹ̀yìn mú gan. Ọ̀rọ̀ òbó ẹ̀ náà ń sọ. There is a way you can go after Esther, but there is a way. Èmi àti Esther bọ́dọ̀ ìjà ni àjà. Tó lè mi ṣì ń retí kó wá sọ̀rọ̀ nípa ayé sí ni àjà. There's a way you go after her and you make her to understand. Risk at the level of betrayal to go and follow her, which I have spoken about in the past. The level of betrayal to go and follow her, what is so in the past now. I want to follow me more, but almost máa sọ náà. Èmi ò sọ̀rọ̀ bí a tó pé bá mo hate èèyàn àbí mo like èèyàn àbí mo like èèyàn. I just say it the way it is and leave it alone. Abike, and I will continue to tell you. I don't know. Kí nǹkan wà kó ga kó gùn. Kí làákà yẹn kó má wà normal. You are a leader of a team. And you never display. In my lifetime I've been on this Facebook, Francas, you have never for one day to show or display a role model of being a good leader. You've never for one day to show it. And you know why I cannot address it the way I always do. Because Torupo ọmọ Ìjẹ̀bú ni ẹ́. Because ọmọ Ìjẹ̀bú, and you are always disappointing us as ọmọ Ìjẹ̀bú. You always disappoint us. I could remember, and I always remember many of your role. Whenever you have opportunities, when your opponents fall into your trap, you pursue and take the advantage and turn it into fracas by not focusing on what you're supposed to focus on. You and Esabo can boo yourself today, tomorrow, boo yala yara yín. You understand what I mean? Everything should not be a fracas.
have some kind of empathy. Just have it. All we are looking for is a leader that have empathy. Show a guru. I don't know. Yeah, I don't know. I cannot cope. And you speak a London, I cannot stand with you guys. I just don't see myself with you guys. No, oh no. Oh, you know, said I want now. We should be our age, connections, I be anything more. Nothing shit. Fuck it. Fuck that shit. Fuck that shit. Kó tó fi ṣe kọ́ nìyẹn náà. Ó sọpọlọ lórí yín bẹ́ẹ̀ rárá. A máa ṣe fúráká kú ni a máa jàkú ni. Kò yé yín. A máa ṣe fúráká a máa jàkú ni. Fúráká ò lè kúrò nílẹ̀ báyìí. Kò tẹ̀lé kó ṣe náà. Ó lè kúrò. Èmi ò rí fúráká kí fúráká yẹn. A máa jà ní. Ẹ jẹ́ kí fúráká máa lọ lọ́wọ́ kan. Kí reality kó máa step in. Because nǹkan tó kàn ẹ́ sábọ̀dì lẹ́ni máa kàn yín lọ́la. Nǹkan tó kàn yín lẹ́ni ó máa kàn ẹ́ sábọ̀dì lọ́la. Tí ó bá kàn ẹ́ sábọ̀dì ó máa kàn Dorcas. This is bó ṣe ń lọ dànù ní Dorcas ìní ẹ́ sábọ̀dì ọ̀tún la ẹ̀yìn. Because ọ̀rọ̀ Ìyábẹ̀jì tí wà ń bẹ àti kúrò lórí ọ̀rọ̀ Ìyábẹ̀jì. Ọ̀rọ̀ Ìyábẹ̀jì àti ń fa ọ̀rọ̀ Ìyábẹ̀jì lọ́nà. Because àti rí justice fún Ìyábẹ̀jì báyìí. Àti ìrìn tó pa Ìyábẹ̀jì. Adáwó justice náà tí ò ní explanation tí ò ní accountability bá ṣe náwó owó justice. Àgbọ́ result justice náà. Àgbọ́ result justice. But ibẹ̀ kọ́ là ń lọ lálẹ́. Orí justice for Ìyábẹ̀jì kọ́ là ń lọ. Kò dẹ̀ ṣe orí òbò là ń kọ́ orí ẹ̀kọ́ là ń lọ. Orí ọ̀rọ̀ PS home là ń lọ. Kò yé yín. Orí ọ̀rọ̀ PS home ni. Ẹ̀yin máa ṣe fúráká lọ́nà. Ta ló dì mí kẹ́ bá ṣe fúráká? Kò ní dáa fún ìyá yín tẹ́ bá ṣe fúráká. Kò tún ní dáa fún ìyá tó bí ìyá yín. Ìyẹn grandma yín tẹ́ bá ṣe fúráká. A ló ní kí ìyá yín má ṣe fúráká. Kò ní kú re. Èyí tó bá ti kú kò ní kú re. Tí ò ti kú. Ayan ló máa jókòó ẹ̀. The bottom line is, who is PS home? Find out who is PS home. Kí ni PS home, you know? Ṣé everything tá à ń gbọ́ tó ń pè yẹn tí wọ́n ń sọ? Is it real? Ṣé tòótọ́ ló ń sọ ni? Ṣé wọ́n parọ́ mọ́ PS home? Can you guys find out? Because èmi ò tí ì allege PS home pé PS home scammer ni o àbólè ni. Èmi ò tí ì lè bá yín sọ pé ó lè ni. Ṣé bá dẹ̀ fẹ́ establish pókè òun àti Tòkunbọ̀ wọ́n jọ ń pín owó yẹn ni. Àti lè establish ẹ̀ bẹ́ẹ̀. But there is a corresponding something like that might be happen indirectly, maybe not directly, but indirectly. Torí Tòkunbọ̀ ń gbowó iṣẹ́ tó deny. Tòkunbọ̀ ń gbowó iṣẹ́ náà tó dẹ̀ ń confirm pé òun gbowó iṣẹ́ tí ò fi bò. So Tòkunbọ̀ ń ṣiṣẹ́ dẹ̀ ń gbowó iṣẹ́. But ṣé Tòkunbọ̀ deliver? It's a question mark. Ṣé Tòkunbọ̀ deliver? Ṣé ó ń deliver iṣẹ́ tó ń ṣe?
we can question that. Now, tó bá wá sí any sign pé Tókunbọ̀ mọ̀ ń pa ẹ̀ àbò ń jẹ́ ń bẹ̀, then there's another way to go around it. But we end up going to PSOM, and other below PSOM kí ló ń ṣẹlẹ̀ ọgàn. Because PSOM bọ́ta sórí tó ń fún wa ọ̀tọ̀ ni. Sórí tá à ń gbọ́ lọ́dọ̀ wọn Tókunbọ̀ ọ̀tọ̀ ni. Let's put all the shit on the table and don't leave any stone behind. What is really going on? Ṣé kò tó ń sọ yẹn ṣé tó tọ́ ni? Ṣé àwọn pípé kan kówó ìsílẹ̀ for real? Wọn ò rí lẹ́gbà, wọn ò gba receipt, wọn ò gba document. Then kí ni Tókunbọ̀ advertise? Orí advertisement wo ni Tókunbọ̀ advertise? Kí ló fi ń follow up? Ẹ̀yin motherfuckers ẹ kówó sílẹ̀ náà. Do you know your right? Do you know our requirement they need when you put money down? Do you know it? Because ọ̀rọ̀ yín mi fẹ́ gbọ́rọ̀ yín sórí. I don't want to have a trauma Victoria ọ̀rọ̀ lórí burúkú tẹ̀ ń sọ. Mi ò fẹ́ ní trauma. Torí lórí burúkú yín ibi tó yẹ kówó sí ẹ̀ kówó síbẹ̀. Show off yín ni àbíkẹ́ máa show off. And sometimes I just have to tell myself, well, you know what? Owó yín náà clean now. Tó lórí burúkú yín bá clean tọ́wọ́ yín clean wọ́n. Èèyàn kan ò ní wá from nowhere. Kẹ́yìn ẹni tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ rí rí. Kéde máa kó mílíọ̀n fún. In the name of pé ẹ̀ ń support Aláṣàbí. Àbí nítorí pé Aláṣàbí tí many of you kan ẹ̀ tí rí ìyá ẹ̀ rè. Ẹ wo mi ti gba permission kí n wá sọ̀rọ̀. Mi ti gba permission jàre. Ẹ̀yin tèmi mi ti gba permission ẹ̀ ní bínú. Tá gba permission àwa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ PSOM. But PSOM, I will just this is DKY Kolawole Omadenuga. I'll keep it honest with you. Àwọn kan tá à ń gbọ́ ẹ̀ tó wáyé pé lóòótọ́ ni ò ní find it funny o. Kò ní ọ̀dọ́ à ń gbọ́ ní ológun. Ọlọ́run fògùn lé wọn. Òun fògùn já wọn láyà. Allegation ni o. It's alleged o. Èmi ò wò yín o. I don't watch you guys. But alleged wọn náà ń fògùn já wọn láyà. Any like ẹ o. About find out. How dem I reach out? How am I reach out? How am I find out? Níjẹ̀bẹ̀. About find out. Tó bá John Tetik. Ọmọ. Èmi ò mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí o. But àwọn ọmọ dúdú, àwọn ọmọ kan tó máa ń ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. Ayọ̀mí kún ṣọmọ kan tó máa ń ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ṣá. Ṣé o lè guess kan tó rò pé kí ló rò pé ó máa ń gbogbo ṣáàtì tí wọ́n ń ṣe ariwo tí wọ́n ń pa ìjà tó ń jà kí ló rò pé ó máa ń jẹ ṣá. Jẹ́ kí o máa guess ẹ̀ right. Ṣé o ti gbọ́ language yẹn pé láwọ̀ ẹ̀? Ẹ máa láwọ̀ yín ni o. Ọlọ́run ó confirm. Ẹ ti láwọ̀ yín already. Because people will not focus on the main topic.
instead they will turn it to Francas. So ẹ̀yin tẹ́ kówó sílẹ̀, ẹ̀yin tẹ́ láwọ́ yín. All I can tell you ni pé ẹ lọ get omi tó bá warm tó cool. Ọwọ́ tẹ́ là sílẹ̀ yẹn. Ẹ máa fún omi yẹn, omi tẹ́ lọ bù yẹn, ó lè máa fi lò ó. Ẹ tẹ́ bá sọ pé ó ti lọ, ẹ sọ pé ó ti lọ. Ẹ sọ pé ó ti lọ. Adékèwà má sọ̀rọ̀ jù. Tí ní ká sọ̀rọ̀. Ẹ bá gbọ́ pé ó ti lọ. Ó ti lọ. Àánú yín ò ṣe mí rárá. Ó ti lọ. Don't go far. Ó ti lọ fáfá. Ẹ jókòó síbẹ̀ ẹ ń sọ̀rọ̀ pé ẹ sanwó ní 2002. Ẹ wá ń sọ̀rọ̀ ní 2025. Ẹ má yẹ kí inú bí mi o. Tọ́lá ní ìwò jẹ́ tú mi lẹ́jàre. Ẹ wo ẹ̀yin mọ́mì keeping it honest. Ẹ bá Tọ́lá ní sọ̀rọ̀ kí Tọ́lá ní tú mi lẹ̀ o. Ọ̀rọ̀ Tọ́lá ní ti fẹ́ sú mi o. Ogun suspension ogun kí n má sọ̀rọ̀ yìí. Ara tèmi kan balẹ̀. Mi ò wo tó lè mi ṣe wo ṣó yìí. Bìkan tí bá wo ṣó yìí. Èyí tó kọ̀ tọ́wọ̀n ọ̀rọ̀ tó pè mí lálẹ́ tó pè mí rànlẹ́ ìpè mí lálẹ́ pé kí n lọ wo ìyá kí ni ìyá sọ. Mo kò dẹ̀ wo díẹ̀ mú tẹ̀. Nípa bó ṣe fẹ́ máa bẹ̀rẹ̀ sí wò láti bẹ̀rẹ̀ bọ́ nítorí mo kàn wo díẹ̀ bẹ́ẹ̀. Mo kàn wo díẹ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìyá àbàdàn náà ń ṣe ṣó ń sọ̀rọ̀. Grandma ṣe gẹ́ẹ̀tì ẹ̀. Ṣe gbogbo yín. Wọ́n ń bọ̀ ta ló tó pè mí ṣé pé wọ́n mi ló pè mí. Ẹ dàbí broken. Ẹ ló jàre. Ẹ kọ́ lẹ́yà mi. Ṣálàfẹ́ àwọn ẹ̀ ń wò mí ni. O kẹfẹ ganu sí ẹyin ẹ bá wọn rálẹ̀ àbí. Ẹ mọ̀ wípé màmá máa ń sọ̀rọ̀ kan àwọn ọmọ ewé wọ́n lówó lọ́wọ́ àwọn ọmọ ewé ló gọ̀ jù láyé yìí. Ok ẹyin ò ń sọ ọmọ ewé. Ọmọ ewé ló ok ẹgbẹ́ nǹkan tí pọ́sàpọ̀dà ṣe ń gbà yẹn. Ṣé ọmọ ayé ni pọ́sàpọ̀dà ta oko ẹja fún mi? Tọ́mọdé ṣe wà yìí. Ṣé báwọn ọmọ ewé yìí náà ìta? Kẹ́rí nínú àwọn tó pè wọlé sọ́dọ̀ màmá, àwọn tó ra ilẹ̀ láti 2021 wà nínú wọn tí wọ́n rí lẹ́yìn ẹgbà tí màmá dẹ̀ mọ̀. Màmá dẹ̀ mọ̀, màmá dẹ̀ continue láti máa. Ó dẹ̀ continue láti máa polówó lọ. Remember last year, màmá sì bá PSO bá dé owó rí níwà tó díjà wọn sílẹ̀ ta. Kádìsì tó rí níwà tó díjà wọn sílẹ̀ tó yẹ ní màmá sì máa wà bẹ́ẹ̀ ní 2030 ní kókó má wọ̀rí wọn máa rí ilẹ̀ wọn gbà. Ẹ má jẹ́ kí n parọ́ tọ̀ yìí. Ẹ má jẹ́ kí n parọ́ tọ̀ yìí. Gbogbo wa la mọ ẹni tí ẹ sábọ̀dù ń jẹ́. Láti 2006. Àwa ń sọ̀rọ̀ òbò, ẹ̀ ń sọ̀rọ̀ òbò, à ń sọ̀rọ̀ òbò. Ṣé yóò bò yẹn? Ṣé róbò yẹn? Ẹ fọ̀rọ̀ òbò lẹ̀ jàre. Màmá mọ̀ sí òbò yẹn sílẹ̀ láti gbà ìbáṣe ẹni gbọ̀dọ̀. Ẹ fòbò sílẹ̀ jàre. Torí pé ọmọ ewé gan ẹ máa gbọ́ ọmọ ewé gan ti pè ya pé màmá o ara yín nìkan o ṣe bí ìyá ń rí rẹ̀ nínú kámẹ́rà DKY. A ní ẹ fọ̀rọ̀ òbò sílẹ̀. Ó yé mi ṣẹ́rí kọ́tà sọ gbogbo èlé mímọ́ ẹ fi yẹn rẹ̀ mí ní kẹ́ fi sílẹ̀. Ṣẹ́rí lóòótọ́ olórí burúkú ni PSO yẹn àwọn tó lè fọwọ́ fún olórí burúkú náà ní gbogbo wọn ṣẹ́rí ọlábàájí yẹn náà báyìí tó ọlábàájí náà ń bọ̀ nígbà tó bá di pé gbogbo wọn sọ káwọn fẹ́ gbowó àwọn ṣe bí fẹ́ẹ̀tì ló ń fún wọn
ó ń fàyè kan ó fi ń fún wọn níyè kan ṣùgbọ́n òní ẹ̀rí bọ́ lábàájí náà ẹ̀rí bó ṣe jẹun tó pèsè ẹ̀rọ lábàájí náà èmi lórí Facebook. àti gbọ́ complain pàlọ́ abájí ṣé ká ṣe máa wò ó. ló sà ó mo ti kẹ́ẹ̀tì ní sà orí Facebook láti 2021 gbalẹ̀. clan captain. Gbalẹ̀ gba location màmá wa ní màmá wa ní wípé wọ́n bí kí pso tó sọ 30,000 pso mọ̀ ìsanwó tó fi yé nípa tó yìí dà nìyẹn o bọ̀bọ̀ yẹn ìsanwó tó tọ́ ni màmá sọ̀rọ̀ 30,000 yẹn nìkan ni wọ́n sọ ṣẹ́mọ̀ pé láti 2023 ni màmá ń sọ wípé pso ń bá wọn kọ́lé o àwọn fẹ́ ti léyìn sí Airbnb ni o àwọn ọmọ ewé màmá dé síbẹ̀ ni o ṣé mo pa ṣé gbọ́ lẹ́nu màmá ni láti 2022 ṣé àwọn kọ́lé lọ́wọ́. ìyá mi gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ la ní lọ́wọ́. ó ṣe wá fún bíìsì tíyàwó àtòrí pé pso ń lọ lórúkọ òun sọ pé òun kọ́lé láti máa gbowó lọ́wọ́ ọmọ ewé ẹ jẹ́ ká dissect gbogbo ẹ̀ ká já gbogbo ẹ̀ sílẹ̀ ká fi fà. ẹ hold on ṣé mo orí platform tẹ wà ṣá. mo gbọ́ yín of course platform kí ni fún tẹ̀lé láti gbà yín. ó dáa màmá sọ̀rọ̀ kan ṣé lánàá mo wo ṣó yẹn màmá ní pé ó ń forúkọ òun ta ilẹ̀ pé òun màmá nílẹ̀ ń bíbà màmá kọ́lé síbí màmá wá sọ wípé gbà tóun bá pso sọ̀rọ̀ pso wá sọ pé kọ́ lè ra ilẹ̀ náà ni kọ́ lè ra kó jáde màmá náà wá ní pé ok go ahead nígbà yẹn kí àjẹ náà wọ client nílẹ̀ tí wọ́n ti gbalẹ̀ over 2 years ago ẹ̀dẹ̀ ń pọ̀ ẹ wo ẹ ká fọ̀rọ̀ lẹ̀. lórí wọn bá mi kọ́lé àwọn ọmọ ewé ni mo fẹ́ máa ṣe rẹ́ǹtì tí bá ti travel out lọlé òtẹ́ dé sí ibẹ̀ yẹn á ti wọ́n lọ́kàn balẹ̀ mo yẹ gbà tí màmá ń sọ gbogbo yẹn. èmi ò bá màmá jà. èmi ò bá wọn jà. èmi ò bá màmá jà. èmi ò bá wọn jà bọ̀ kọ́ má jọra wọn kúrò ní ẹ̀kẹ́. èmi ò bá màmá jà. wọ́n tẹ́ mọ̀ fún smart gan owó àbílẹ̀ smartnet náà ni màmá wa ń fẹ́ ṣe ni but àwọn ọmọ ayé yẹn àtọwọn àwọn arìndìn spíkà yẹn ọ̀tẹ̀ gbogbo ọ̀tẹ̀ ni wọ́n ìyẹn bó ṣe bá Àbíkẹ́ wípé Àbíkẹ́ kọ̀ gùn ni kò nọ́pọlọ lórí ìjà òṣì ló kọ̀ fẹ́ máa jà. nǹkan tó máa ń ṣe àwọn ni pé àwọn máa bìlíìfù pé pso gbéṣẹ́ fáwọn ni àbí kìnnìkan kìnnìkan gbọ̀ngàn ọ̀dẹ̀mọ̀ tó kì í sọ̀rọ̀ pso ìsọ̀rọ̀ pọ́pìtì ni tí wọ́n wá jù sọ́ọ̀dù pọ́pìtì ni. ẹ̀yin ẹ̀rẹ̀ mi ṣe mọ̀ pé nísìn kò tí kàn wá kò sọmọ dk wà ló lọ ra lẹ̀ wọ́n ti gbẹ́jọ́ wá fún wa àwòdẹ̀ tí ni àti ní evidence lọ́wọ́ báyìí a kò sí